وهي الوفاء بالإمام الذي ورتبة نعمة كالأمير kárí ẹ̀yà fún àtẹ̀sí tẹ̀síwá àwọn ọmọ ọwọ́ ẹ ti lo iyùn ẹ ti lo lẹ̀kẹ́ ẹgbẹ́ ẹ fi tẹ̀síwá àbò mọ́lẹ̀ yìí ẹ ti lọ bìlọ́ǹgì síbì kan wọ́n náà fẹ́ lé olóòṣà kan nílùú kan ní dáko ẹ̀ wọ́n ní ẹ má fún mi náà o wọ́n sọ yẹ àfa àti wọn àdùnnú wá sí nǹkan àti ní ìfẹ́ tú dọ́tí ẹ bá dà láàmú yóò kà yín tẹ̀ ní tẹ̀síwá àtẹ̀tẹ̀ náà forí balẹ̀ fún mi. Àwọn olòfò ẹgbẹ́ Ọlọ́run lórí àtà ẹni Allahu Akbar ẹ sì ní bá náà tó tún bẹ ìyàwó yín ní ń bọ̀ yín ẹ wúlò fún ìyá àti bàbá àgbàdo sí lára yín ẹ kà fọ́nà Ọlọ́run ẹ lọ gbé tí sọ́nà lókè ẹ lọ rọ̀ fáà rẹ̀ mo lè parí ayé yín sí. Ndọ́jà ń ṣe tábíyà ndọ́jà fún ilé awúrì dì ṣẹ̀bẹ́ sọ pé la ilaha illallah ẹ̀gbọ́ la ma'buda siwahu. Àbí àtàkàlì qabla tahalli wa tahalli qabla tajalli tajalliya. Kí ló tó ṣe pé lẹ́yìn lẹ́ ń sá? Ẹ fọ́nra yín máa sọ̀sọ́ ẹ kàn bẹ́ẹ̀ lu lóòdù ọ̀ní ó pa yín jẹ. Olúwo rẹ̀ ń ṣe tí àfọ̀tí fọ́sẹ́. Tí ọba gbàdé fi lọ bọ́lọ̀ táwọn tí lẹ́nu wọn rí. Ẹ ṣe kí ni? Kí wọ́n náà pè mú rí bí wọ́n tí wọ́n mú ní sọmọ kọ́ni àbọ̀ máa lè. Ẹ fún mi lẹ́sìn kí n tó máa lọ lé wa o. Ọmọ àlè rújú nù. Ẹ wá mutí lónìí. Wọ́n di Khalifa, ó wá bá àṣùbà lórí 50, wọ́n fi àfọ̀ pé ó ti lé àṣùbà lókè. Sídìkò ìkìlásọ̀. Ẹ̀rọ rẹ̀ wá ń pùtì. Ẹ̀kọ́ ní sinmi bí àwọn àti ẹ̀jẹ̀ àwọn tó dúkọ́ tí ó máa tàjú nísìn. Àdé ẹ̀fà ló pọ̀ sí jù. Ọtí tó lé gbogbo ẹ̀yin wíńdò yín ìgò ọtí lẹ́bi tó lé. Ẹ̀mutí bí wèrè. Ẹ̀dẹ́kùn tẹ̀lé ọlọ́jọ́ tí wúrì ní ibọ̀ sọ́tì tẹ̀lé wa. Ẹ mú ojú ara yìí. Ẹ̀kẹ́ dọ́mù tí mà. Sínú ìbádà tí rìn. Ẹ̀yin ò bẹ́ mú múrawé. Ẹ̀yin ajẹ́ ni kú ni. Yóò wá yá lè bí ajá tẹ̀ fi dẹ̀fẹ́ tí ò parí dẹ́fẹ́. Bàbá mo lẹ́yẹ. Bàbá ń tẹnu wá sọ bí inú. Ẹ lọ sọ́ra yín. Ó wá ní ẹlẹ́ẹ̀kejì o. Mo dá mi lóhùn. Yá màlúù nàbí máa lá yá àlàmú náà. Bàbá àwọn oníwúrìdì lónìí wọ́n tí wọ́n mọ̀ ní wọ́n máa sọ ẹni bí kíni àwọn adọ́dọ̀ ọlọ́run mo wá rí fáìlì rẹ lókè mo wá yọ sísàlẹ̀ mo wá kò rí pàpà. Ara náà ní rí bá. Bó lọ wí. Wà á yà mú lẹ́yìn máa fi yá mi náà rí. Ọpọlọ mi máa sáré kaba. Sídìkò wà ìkìlásọ̀ wà husnu ìbádàtì. Ṣé ìtẹ̀lé ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé mi? Ẹ dá mi lóhùn. Wọ́n tí wọn ò mọ̀ ni wọ́n mọ̀ ṣe níbi kí tún ni. Àkàrà wúrì ní kọjá kéèyàn kírun, ọmọ àlè ní ọ́. Wà á kí mi sọ láàtàlí díkìrì. Gbọ́dọ̀ tó ní bóòlù. Ọmọ ọdún mélòó náà jẹ́ bọ́ sálùwàlá. Bàbá rẹ̀ wò bá sẹ́rì. Àmọ́ ọ̀lẹ́ máa yí torí àfọwọ́ra sọ. Wọ́n ti ń sin ọ̀fà ní
bàbá àlefa bọ̀ wá kí o ń bọ̀ wá kí ẹkú bẹ̀rẹ̀ ẹsẹ̀ gbàtí bàbá ń bẹ ẹ̀ ń gẹ lẹ́sẹ̀ ni ẹ̀ torí kí ni kánọ́pì wọn kọ́ báyìí gbogbo tẹ bá dá àdágbé ni níṣẹ́ báyìí ẹ fẹ́ máa lo ìrìn àjò ayé tí gẹ́gẹ́ báyìí. Àwọn ìjà ajá ilé ìkíni ká lè ní ìyọnu bàbá tó bí owó akú ọlọ́ọ̀ni ìsìn. Bàbá àgbà kẹlẹ́ ọ̀tún ló kúrò àbá àbáyẹ̀wò bàbá wa gbàdé. Kó tó di bí wọ́n fi ra wọn ràn yányá wọ́n ti parí gbogbo mọ̀kámù níwájú ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ jẹ̀ náà bá gbà mọ́lẹ́mì lẹ́kọ̀ọ́ bá. Èmi kì í sọ máàkì lẹ̀kẹ́ para náà mọ̀ mi là. Kí n bá bẹ gun yẹn lọ́rọ̀ ìwọ bá mi wí ẹni tí mo rán ni wọ́n mọ̀ rí òní rẹ̀ mi tí mo rán bá. Mo bẹ́ tà kí n fẹ́ lọ ara mi sọ mọ́ ràn mí lọ́rọ̀ kù rẹ̀ mí mo sọ nǹkan mi. Bàbá ẹ má mọ̀ rán yẹn lọ́mọ onídìí káàkiri báyìí bàbá yín ti tẹ̀lẹ̀ jìnnà ẹ kàn máa tọ́ káàkiri ni. Tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ náà mi kó máa rán yẹn sẹ́ n ò ní rí ẹ tó ránṣẹ́ ní oṣù ayé rẹ̀ yẹn yẹn. Ọlọ́run ẹ dá mi lónìí. Ọgbà tí a ti gbìlà wáyé. Ẹ̀mí àpèbẹ̀ ní tó ti jẹ láti jẹ rí. Ọkàn náà sì máa balẹ̀ ní sílẹ̀ kan náà. Ẹni kí ló fà á? Ẹ dá mi lóhùn. Àdíkìrù náà yẹ̀jìlíbù náà. Àsìkìrì ni máa ń fa ìrẹ̀kùn. Wàyẹ́bùrù ṣe ọ̀. Èṣù sì ráyè gbélé ní síkìrì. Bìbí kiri láhùn. Tàríta ṣólìbùlùmù. Wàdùnìyànà bìbí kíra ó tàbíbù. Ìyẹn kọ́ ọkàn dágbà mi tó rí mi. Yàgòlá. Mufti. Gínìkà. Ìlà kọ́ńtà àwọn tàhàyà bìkúrì fàbíyàtì. Ìyẹn náà tọkọ. Fàfi bíkìrì màwòlánà jàmí olùfàdọ̀ ìlì. Gínìkà dátìmọ̀ inú olùkùlù kì í ṣe àyà o. Kì í ṣe àyà orin ni. Ẹ̀pà ọ̀pọ̀lọpọ̀. Tí o rántí. Kíkà yá máa wà lálẹ́ wá. Ọ̀rọ̀ wọn tún wá kọjá pé ó kú oníjọba. Kò sí àtàtọ̀ bá ti di wòlíì, ọmọ ló lọ ni. Àkọ́dé kọ́ba kọ́mọ àǹsàbí kakọ́dé àmọ́. Gbogbo tó ní wọn bá fọ́ tí wọn ò mọ̀ náà la ilaha illallah. Ilaha illallah. Wọ́n ti fọ́ kólẹ̀. Ala bi dhikrillahi tatma'innul qulub. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. Mo kí agboolé àwọn ẹni Ọlọ́run kí ọba ìmáàmù àgbà.
òun náà wá kí tiẹ̀. Gbàmọdé ní ìsìn àwa ẹ̀ka sókè tí nǹkan bá ti ní mílẹ̀ filẹ̀ àbá àwọn sọ 20 billion ibi tá a ti rówó rẹ̀ náà ní. àmì sọ̀lẹ̀ bètò náà fi sílẹ̀. àmì harami ta'affufa. Gbogbo tí ń wà mílíọ̀n bí tá a ti fún wa ní. Gbogbo sẹ́tọ̀ bá gbádùn díẹ̀ ọ́ nira kínkín díẹ̀. Tọ́ba tí wàá sá fún ìrora adùnrẹ́ wà kó lára rẹ̀. Pẹ̀lú wa bí aṣọ tó tó gbọdọ̀ pa. Àgbàdo wa kẹrin mọ́lẹ̀ ni. La ya'rifuna siwa al-halali ta'ama. Kí ni bá bọ̀ jèrè? Mo wá rí àga tí ẹ tẹ̀tẹ̀ sí. Tẹ̀tẹ̀ rẹ̀gẹ̀dẹ̀. Àwọn ará ìjòkó òun wá ń wo àwọn èèyàn. Kò ní ìdíkẹ́ sọ fún mi, mo ti gbóòrò bàbá mi máa gbà lórí aṣọ. Mẹ́lẹ́ mi ò ní dìgbò mẹ́. Ẹ bá ń ká aṣọ kú. Ṣé ẹ rí àwọn àyè kan bẹ tẹni tó ní ọba tí ìparí ìjọba kó lọ sọ mí jàre fọlọ? Ẹ má ràn kàn jókòó ẹ̀. Bọ́ bá ìran kan rẹ̀ ó kù sáájú rẹ̀. Bọ́ bá sì kú ọ̀ní jẹ́ tó ń jẹ́ máláyé rẹ̀. Kọ́mọ̀ ìlà janna zalamu alayhim. Ó náà yẹ mọ́ kàlífà. Ẹ bá tí a sọ fún bàbá yín lónìí, ẹ má jòkó lé. Ẹ má jòkó lé o. Photocopy ni wọ́n o. Lórí jìnnà ò bá tiẹ̀ lọ́kọ́ tó máa yọra rẹ̀ o. Kí ló jẹ́? Agbádá rẹ̀ tí o bá lẹ́nu tó ń bọ̀ kó. Lójú bàbá rẹ̀. N tó sọ ni pé kó padà mọ́ kíákíá. Kí ló tàn ọmọ náà máa kẹ́jú pé èmi ló kàn, èmi ní ìrọ̀lẹ́. Ilé ìwò la tó mú lọ́wọ́, àwọn tá a lè dàbí ètò bíà. Bàbá oníkan ni. Yataladhadhuna. Bàbá kankan síbi. Bidhikrihi fi laylihim wa naharihim la yabrahuna siyama. Khalifa oníkan. Khamisani buduna al-harami ta'affufan. لا يعرفون سوى الحلال طعاما. Ó ká mi lára bẹ́ẹ̀ Yorùbá náà bí kò jákè. ويتشفعون بآدم ومحمد. Mo tún mọ bá sọ ní Nàìjíríà yà dírẹ́sì ẹ̀. Bí ká bá ìmáàmù àgbà, àwa tẹ bàbá, àwa tẹ̀tẹ̀ fún mi. Mo ní àbá nípa ní kó jòkó lé. Sáà màdí tí mo fi ní ká jòkó lé. Tá a bá ti fún inú gbórúmọ̀ yín. Akíkèké máa rí ife. Tọ́lá mi bẹ̀ wọ́n náà di ìran ní ìsìn. Àmọ́ tẹ̀lé tó ní yín dá bàbá tí ò dá. Ọmọ alájọsìn ní kò kẹ̀. Kí ni háàkì? Kí ni ó ṣẹlẹ̀? Sísọ lọ́rọ̀. Innal karimata. Bàbá. Mo tá àdúgbò tí ń dá ìmọ̀ ẹ̀kọ́ nísìn. Ẹni tí ò bá dùn máa yọ̀ lọ bá ọlọ́run ni. Tó bá lọ kó wá jábọ̀ láyé, bóyá máa kúkú padà wáyé. Mo tún bá sọ náà ní ẹ̀mọ́ fẹsẹ̀ wọ́n sẹ̀. Kódà tó bá fa iṣẹ́ ju ọmọ wòlíì kan lọ, má jẹ́ òkun ọ̀. Tóró ní standing order. Wọ́n ti dájọ́ fún ìwọ dájọ́. Ìwọ̀n bá omi tó ọpọ lọ mu yóò tètè tán. Wọ́n fara yọ ọbẹ̀ nìkan tó ti pa dáàmú kalẹ̀ fún. Mo kí lè ọba alájà àgbà, mo kí ọba àfa àgbà, mo kí ọba àwọn alágége, mo kí bàbá alágbàjì, àtàwọn àfa àtẹ tí mo dákọ̀ ipá láyé, ọba sọ ìdílé yìí sùn láyé, ọba sọ bàtẹ́lẹ̀ láyé, bàbá ọmọ híyà láyé ni, bàbá pẹ̀gọ́rẹ̀ láyé ni, ẹnì kẹ́kọ̀ọ́ òsì fẹ́nu kékeré kàn wá, ọmọ àṣẹ la fẹ́ gbé kárí àti ẹ̀bá láyé. Ìdánwò tí mo fẹ́ ṣe ń lọ rẹ ní kíni? Gíláàsì láti kọ́lé àbí àti máàbù sáré yọ fọ́ndéṣàn kó mẹ́. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá wù kí ni ilé òsè? Ẹ má kó bá ìjà ti lọ.
àti òbí ẹ̀wọ̀n máa bú wọn. Èyí lè fẹ́ nùgbà kan, wọn ò tó àká, wọn máa yẹ̀rọ àbù, wọn ṣe kéde kan, wọn ṣe máa rọ́ọ̀bù, ẹ̀yin máa yẹn tí wọ́n ti mùsùlùmí. Àwọn tó yẹ pé ńgbà tí ìsìlámù lè bí òkúta làwọn forí gbà. Ẹ̀sìn ní ẹnu yín, kàtàkàtà yín pọ̀. Kàtàkàtà yín pọ̀. Ǹjẹ́ iná ọ̀bẹ náà tó bá dọ̀la káà tó ní kó kó sẹ́yìn kò lójú ọ̀nà. Bẹ́ẹ̀ ni ẹ̀sán ó sì ké. Èmi lọ ké lónìí, chéǹjì ní òjẹ́ lọ́la. Àwọn tí ò tí ì tó a tẹ́tí ń sẹ́kì wá sí wẹ́wẹ́. Tá a gbọ́dọ̀ sọ lábá tó ké gbadá díẹ̀ máa yẹ pé òun lè wá sọ́hùn. Ṣé ilé wọn kí wọ́n ń sakọ níìsì? Ń tọ́ ké lónìí gbàrúfù ní òjẹ́ lọ́la. Gbogbo aṣọ òdòdó múrí, gbogbo òdòdó múrí ni kankan ní jẹ́sà tó láì ní sọ́sún ní sílíkì. Wọ́n sáyé rí ẹtì fi sọ̀kan lórí iná níìsín. Ayé wọn ti burú. Tẹ́ bá ilé bàtà tó lọ jẹ́ èmi ń ké fún yín. Ọmọ tí mo ń bọ̀ tí ó wojú máyé ti náà. Kábẹ̀rẹ̀ wá sí. Innal karimata yansuru al-karama bunaha wa bunal laimati inni aminu sura. Ẹ̀gbọ́n tó ké. Innal karimata yansuru al-karama bunaha Yóò fún mi lè rí jẹ. wa bunal laimati inni aminu sura. Jàmá, àgbẹ̀ wòlíì ọlọ́mọ wà yìí, ẹni Allahu Akbar. Wí kó jákè tó. Ẹ bá wí kí ni ọlọ́mọ ó dùn. Àwòrán àṣìrọ́fà. Ẹ̀gbọ́n. Àwọn Mo kí ẹ̀ tó múlẹ̀ àwọn ẹni ọlọ́run lọ́wọ́. Lórí bàbá àtòní. Ẹlọ́kùn kí n súná wọn. Ṣé Ibrahim? Sufi Ibrahim Aburahima. Ìtumọ̀ kan náà ni bàbá ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ń tọrẹ. Yabuni wa yushiru. Ṣé òun náà? Mo kí agbáre abáyàwó. Dákìrì. Anfusan wa ukula. Àtẹ̀yìn yòókù. Ṣé Muhammad Tijani? Bẹ́ẹ̀ tó ìkànnì. Wọ́n èèyàn náà ibùdó Khalifa. Ẹjẹ bá ṣàlù lọ sọ̀rọ̀. Tiwantiwa nu. Bàtí àwọn kàwé lọ́fà. Òsibítù wọn lọ sí kìrìdé. Tí wọ́n kó àwọn èèyàn ká. Wọ́n máa kó sí ilé mi pé ẹ fi kiri kan ju wọ ìlú ọba ṣe ẹ má dá lóhùn. Gbogbo tọ́lá bá fún yín ẹ fi sáyà bá yé tòní. Torí wọn kọ́ lọ ń kẹ́yìn. Ṣùgbọ́n jàmá ẹni tá a kọ́ bí tẹ́ tó wà lẹ́yìn ló sára sí ọ̀síọ̀. Ẹni tá a kọ́ bí ló dàgbò olódàlẹ̀ òun náà fi rọ ilẹ̀ kẹ́ni tí mo tó dé ni. Nǹkan máa ń ṣe àkọ́bí lára àwọn ẹni ọlọ́wọ́ máa táwọn ọlọ́fà tó pọ̀. Òun ló kílí ọ̀nà. Ẹ̀jẹ̀ àwọn tẹ́ ìtẹ̀ náà lọ́rọ̀ kan bọ̀dá yín lè mi. Ta ni bọ̀dá yín? Bọ̀dá rẹ̀ ni mi. Wọ́n kọ́. Yabuni wa yushiru. Nítorí ó sọ bẹ́ẹ̀ ní kí ni? Ilé ọlọ́run sàyẹ́dẹ́ máa dàrú ẹ̀yìn ìkàtẹ́ tẹ̀lé ẹ̀ka iná ni. Bàbá lẹ́lẹ́ ẹ wá ẹ mú ọmọ kọ̀ọ̀kan ní pọ̀sì ẹ dàrú dáadáa ó ti dóde lé bàbá tí náà tí ó dàrú. Kò sẹ́ni ọmọ bí kò sẹ́ni ẹ̀ màkà tó débí bàbá àwọn lẹ́mọ̀ rí ìtàkùn tó ṣe pàṣẹ ló ṣe lẹ́gẹ́dẹ́. Ẹ̀rọ mú kan ní pọ̀sì ìkànnbọ̀ ẹ̀ dìde kí ìkànnbọ̀ dìde alábòsí láyìlá ìlàlá ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ alábòsí ni ó bọ́ iṣẹ́ lórí rẹ̀ pa. Èrè ni wọ́n máa ń sọ̀rọ̀. Àwòrán àṣìrọ́fà. Bọ́lá wí. Àwọn ajá ńlá mi náà lọ́bí. Ó dàbí kéèyàn fẹ́ fi àbúrò mi ṣe pàṣẹ fún mi. Àbí kó wá ní mímú dáadáa àwọn àbúrò mi rú.
ń pé pàtó lábúrò mi kan fẹ́ràn mi kí ó pa mí ṣebí kì í sokun lé bàbá rẹ ní òjẹ bàbá níbà tí wọn bá lábúrò yín ń dá ọlá ìlara ọlá yín ní ń dá òsì tó kàn yín o ọwọ́ àlòdì kan wọn kó nà rẹ má béèrè kó nà rẹ o kó mọ̀ ní ẹja jọ fi rúlà pé o gbogbo aṣáájú tí o bá lámojú kú o wọ́n fàyè rẹ̀ hàn o. ó dàbí kí àwọn èèyàn lò dé bí wọ́n ti jòkó yìí mo jẹ́ ń dánwò wọn arọ́ ilẹ̀ mo sì máa wù ẹ́ báyìí tó máa kóná wọn làwọn sì dé adé òkè wa ní ẹ̀ka àbọ̀ èmi ò bí ẹni pé kí lè mú pọ̀ tí ẹ̀ bá ti lè ranjú mọ́ nǹkan yóò fọ́ lójú jábúrò rẹ̀ ó yó lára ẹ̀ sókè sáà ti ẹ̀gbọ́n àgbà mọ́ lọ́wọ́ àgbà náà tó ọ̀kan tó ẹni tẹ́ ẹ̀ bá pẹ̀rẹ̀ ẹ̀pá lẹ́nu ọ̀nà mẹ́rin fún mi jẹ ètò bá gbọ́n ẹ̀ ti tó mi jẹ kàrámà pé ọmọ yìí ń kúnlẹ̀ kí ọ ti tó tó bá ti di bọ̀dá ẹja farúlà àbùkù dé o èmi èjì mo bá sọ̀rọ̀ àtẹni kẹta o ẹ má ti wọn kó sáàrin yìí o àti ilé bàbá tí wọn dùn ẹ má ti wọn abalẹ̀ bàbá tí ń jẹ́ o nínú àti ó bá tààrin jẹ́ tálẹ́ bàbá rẹ̀ bílẹ̀ bàbá ń ṣe rí káwọn bá rẹ́kọ̀ọ́ mọ́sálásì bàbá ìlú mi ò lè kọ́ kúkú o ẹ̀kọ́ tún bí dáadáa mo tẹ̀sí jẹ́ owó tó pín ẹ̀tọ́kọ́ lọ́la ẹ̀gbẹ̀rún tọ́lọ̀ fún area of specialization yẹn lọ mọ́ ẹlẹ́yìn ló máa sí kiri ṣe jù wọ́n tó rẹ́rù mi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ má bàa dùn kí ó máa sọ́kẹ́jọ́ máa ń ná lọ ẹni wá sí eléyìí ló máa sí kiri ṣe ẹjọ́ ṣe division of labour lórí tábù kan wọ́n náà ní páàmù wọ́n náà ní sẹ́ẹ̀kì wọ́n náà ní díìkì wọ́n ní sọ́ọ̀nì wọ́n ní náírì ayélujára bàjẹ́ kan dámi náà. ìtàlí kárí mọ́tà yàǹsùrù ìkáràm àbùnà. bàbá gbogbo ilé ọlọ́run ni wọ́n sọ nílé ẹkún ẹ̀ ń fọ̀rọ̀ náà ọmọ tí ò ní rẹ̀ àti bàbá wọn lájẹsẹ́kù àwọn àtàrà èèyàn mi ní nǹkan lura yín nígbà tí bàbá jẹ́ ń dàrú sẹ́gbọ́ rí wọn sọ nílé rìn náà tiẹ̀ ọ̀rọ̀ tó ń wá sọ kọ́ wàbọ̀nà ọ̀la ìmàtì ìní àbí mùsùn. أرأيت أشرف أو أجل من الذي يبني وينشئ أنفسه وعقولا. bàbá oníkan Sheikh Abdul Qadir sẹ́ríkì tamari fàyídà ààrẹ mùsùlùmí ní ètò ẹnìkan ti ń pariwo lẹ́yìn mi bàbá àlífà ẹ jòkó ẹ pè wọ́n ẹ mẹ́rin ẹnìkan bàbá ò gba tiẹ̀ ẹnìkan bàbá gba ẹni ọlọ́run lé ní pé wọ́n fi fẹ́ hàn nígbà mi ẹni tí a fẹ́ ju ẹ̀ lè mọ́ torí wọ́n ti ń pọ́n lẹ́nu náà ayé tó jẹ mọ́ lọ ń jẹun bàbá ikú tó ọmọ sí òfò lọ ni torí wọ́n ti fọkàn kọ́ ní fáwọn kan wọ́n kọ́ tiẹ̀ hàn níbo ni bá wò. Yabuni wáyé òun sí òun. Bàbá mi Ìmáàmù Hussein tí a bá wà lọ́dọ̀ wọn báyìí a bá wà lọ́dọ̀ wọn mú ìpọlọmọlọmọlá wọn lọ bá ìyá àlẹ́ mọ̀ nìyá dáàdì wípé bàbá ń ṣe báyìí wọ́n là lówó jù rẹ o wọn lọ bọ́ ọ̀rẹ́ wọn tí wọ́n ní ọ̀rẹ́ wọn tí wọ́n fẹ́ràn wọn ló kò yẹ mú mi ní bí ṣe ń tó owó tí òun ò fojú sí lára kódà mo ti ní kó má pe ogún mi ò ní òjògùn wọn ní bá ti lè jùmọ̀ kó máa sá ẹ̀rù ń bẹ lára ẹ̀ tó bá ti ń rí mi tí ń rí wọ́n tètè rí tó wà lára ẹ̀ wọ́n kàn kí máa. Yabuni wáyé òun sí òun àǹfọ̀sá wà ọ̀pọ̀lá. ẹni tó ní kíni ọmọ tí ṣéwù yìí bá wí tó ẹ bá wí wọn irọ́ láṣẹ ẹni tó ní kíni yóò ti kó wàtà ṣéwù yóò wọ̀ tí ó wọ̀ máa nù yóò ti dé fìlà rẹ̀ tí ó dé lóde máa wò yóò jí owó rẹ̀ bàbá òní sọ̀rọ̀ torí tó fẹ́ jí ló ti jí o òun máa jíwó ni kò ní lówó. Àǹfọ̀sá wà ọ̀pọ̀lá. Kí ló ní tàṣàwù tí wàhálà ń dé nínú wa? Torí Súfì lèmi, àrùn Súfì. Ta ni mú máìkì káàkiri?
tó bá ṣe ń wá sí lásán ni kó má wà nínú ọlọ́run òtí ní táǹpà láti jọ yìí. ẹ̀sìn mi wóróworó tá ní ṣe wá sí lásán bàtà ọ̀dẹ́bẹ̀ ní ọjọ́ mẹ́rin tó wà mẹ́ wọ́n dẹ́nu lé ni kí ló wà nù lé ẹni bá kọjá láwùjá tó kọjá níwájú fílà lónìí mo débẹ̀ wọ́n á sọ fílà wọ́n kù ẹni bá dẹnu géètì ló ń débẹ̀ ẹni bá dẹnu ló ń débẹ̀ ẹni bá wọ ọ́fíìsì kan tó kàn sí méjì ìṣẹ́jú kan mélòó lórí Tinubu rí. ìwé tó wà nù ni ọlọ́run wa lọ́lọ́ ni. Content ìwọ tó ń tara rẹ̀. Yàgò ní wáyé ó sì wò àwọn fẹsàwọn òde. ọkọ̀ sùlùmá wọ́n kàn fi nǹkan hàn díẹ̀ náà lọ ya wẹ̀rẹ̀ sí o. fílímìrì ni ìkọ́ni pa ẹni bá rí nǹkan ò ní sọ bàbá gbàdé wà lọ́hùn tí wọ́n bá ti rọ ẹsẹ̀ pọ̀ báyìí máa lọ́nu ọ̀rẹ́ bára káàsánù ìbò ń bẹ lẹ́nu tààrà vocabulary gbogbo nǹkan. Sidqan wa ikhlasan ẹ̀ tó dé. wa husnu ibadatin. àwa ní kí ló dé tí ń lọ bàbá. tàṣàwùn fúta kan ṣe jàǹbá lọ sọ̀rọ̀ tí sì ń dáhùn ṣebí ilé kálukú náà ń ṣe yìí wọ́n á béèrè ọ̀rọ̀ kẹ́ ẹ̀ tí ì dá mi lóǹdì sí i ta ló ṣe pé kò tí ì di òróǹbó tí ì ṣe tiẹ̀ mú rí ọ̀sán wẹ́rẹ́. Sidqan wa ikhlasan wa husnu ibadatin. àwọn kan bẹ̀ la ya'maluna bima ya'lamuna ọwọ́ tí a fọ inú wúrìdì wọn ò ní lò mọ́ ẹ kọjú síbí káàrin ẹ̀yà fún àtẹ̀sí tẹ̀síwá àwọn ọmọ ọwọ́ ẹ ti lo iyùn ẹ ti lo lẹ̀kẹ́ ẹgbẹ́ ẹ fi tẹ̀síwá àbò mọ́lẹ̀ yìí ẹ ti lọ bìlọ́ǹgì síbì kan wọn náà fẹ́ lé olóòsà kan nílùú kan ní dáko ẹ̀ wọn ni ẹ má fún mi náà o wọn sọ yìí àfọ àti wọn àdùnmí wá sí nǹkan àti ní ìfẹ́ tú dọ́jà bá dà láàmú yóò kà yín tẹ̀ ní tẹ̀síwá àtẹ̀tẹ̀ lọ forí balẹ̀ fún mi. àwọn olòfò ẹgbẹ́ ọlọ́run lórí àtà ẹni Allahu Akbar sì ní bá náà tó tún bẹ ìyàwó yín ní ń bọ̀ yín ẹ wúlò fún ìyá àti bàbá àgbàkọ sí lára yín ẹ kà fọ́dà ọlọ́run ẹ lọ gbé ní tíṣọ náà lókè ẹ lọ rọ fáà rẹ mo lè parí ayé yín sí ntọ́jà ń ṣe tábíyà ntọ́jà fún ilé awúrì dì ṣẹ̀bẹ́ sọ pé la ilaha illallah ẹ̀gbọ́ la ma'buda siwahu. àbí àtàkàlì qabla tahalli wà tahalli qabla tajalliya. kí ló tó ṣe pé ẹ̀yìn lẹ́ ń sá ẹ̀ fọ́nra yín máa ẹ̀ sọ̀sọ́ ẹ̀ kàn bẹ́ẹ̀lú lóòdù ọ̀ní ó pa yín jẹ. olùdó ọ̀rẹ́ ń ṣe tí a fọ́ tí fọ́ sẹ́ tí ọba agbáde fi lọ bọ́lọ̀ tá a rọ́tí lẹ́nu wọn rí ẹ̀ ṣe kí ni kí wọ́n náà pè múrí bí wọ́n ti máa mú ní sọmọ kọ́ni àbọ̀ máa lè ẹ fún mi lẹ́sìn kí n tó máa lọ lé wa o tó ọmọ àlè rújú nù ẹ wá mutí lónìí wọ́n di khalifa ọwọ́ bá àṣùbà lórí 50 wọ́n fi àfọ̀ pé ó ti lé àṣùbà lórí. Sidqan wa ikhlasan. ẹ̀rọ rẹ̀ wá ń bùtì ẹ̀kọ́ ní sinmi bí àwọn àti ẹ̀jẹ̀ àwọn tó tó kọ́ tí ó máa tàdú nísìn àwọn ẹ̀fọ́ ló pọ̀ sí jù ọtí tó lé gbogbo ẹ̀yin wíńdò yín ìgò ọtí lẹ́bi tó lé ẹmu tí bí wèrè ẹ̀dẹ́kùn tẹ̀lé ọlọ́jọ́ tí wúrì ní bọ̀ sọ́tì tẹ̀lé wa. ẹ mọ ojú ara yìí ẹ̀kẹ́ dọ́mù tí mà. Sínú ibadatin. ẹ̀yin ò mẹ́mọ́ múra wé ẹ̀yin ajẹ́nibú ni
Yóò wá yárún lẹ̀ bí ajá tẹ̀ fi dẹ̀gbẹ́ tí ìpanu dẹ́ bá. وقيام الليل. Bàbá ń tẹnu wá sọ bí inú. Ẹ lọ sọ́ra yín. Ẹ lọ sọ́ra yín. Ó wá ní ẹlẹ́ẹ̀kejì o. Ẹlẹ́ẹ̀kejì. Mo dá mi lóhùn. Ẹlẹ́ẹ̀kejì. Yá màlúù nàbí máa lá yá àlàmú náà. Bàbá bàbá àwọn oníwúrì dín lónìí. Wọ́n tí wọn ò mọ̀ ní wọ́n máa sọ ẹni bí kíni. Àwọn adọ́dọ̀ ọlọ́run mo wá rí fáìlì rẹ lókè mo wá yọ sísàlẹ̀. Mo wá